wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Monday, June 16 ọdún 2025 táwa nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, tí ẹ bá ní nǹkan kan tó dàbí issue tó wà láàrin ẹ̀yin àtìyàn látọjọ́ pípẹ́, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí issue náà kí ó padà yanjú pátápátá, tàbí tí ìfàfà kan bá wà láàrin ẹ̀yin àtìyàn bóyá lórí nǹkan kan ó ṣeé ṣe kó ṣe pé ẹ̀yin nìkan náà máa padà já mọ́ lọ́wọ́, téè tí máa jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀ lẹ́nìkẹ́ olè gbajúmọ̀ àwọn nǹkan tó ṣe kókó nínú ìgbésí ayé yín. Kẹ́ create time láti relax, láti wà lálàáfíà. Ẹ má kàn dédé bó ṣe ẹ lọ lórí ohunkóhun lénìí. Ẹ wà smart, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ tẹpá mọ́ṣẹ́ lọ́jọ́ tòní pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní àlàáfíà máa gbalẹ̀ láwùjọ yín, ẹ sì máa rí ìdùnnú púpọ̀. Gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ, kódà ẹ máa rí ṣe láàyè iṣẹ́, tó sì jẹ́ pé ẹ tún máa ríre gbámú dáadáa láàyè iṣẹ́ pẹ̀lú. Ọjọ́ tòní àwọn èèyàn máa appreciate àkitiyan yín púpọ̀ lénìí, tó sì jẹ́ pé inú ìdùnnú náà àtàyọ̀ náà lè máa wà láyìíká lẹ́yìn. Ọjọ́ tòní kẹ́ tẹpá mọ́ṣẹ́ dára, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, múdù yín máa dàbí ìgbà pé kí ẹ wà lẹ́yìn nìkan, kí ẹ ronú jinlẹ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín. Tẹ́ bá ṣiṣẹ́ àṣejù lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí yẹn fẹ́ tẹ̀lé lára yín púpọ̀, ó kẹ́ kíyèsára, pàápàá ó lè fẹ́ jẹ́ kí ó fẹ́ rẹ̀yìn tẹ́. Kẹ́ relax lásìkò tẹ́ bá rí pé bóyá ti ṣiṣẹ́ ó ti rẹ̀ yín, lẹ́yìn kí ẹ lọ àkókò àti ìgbà lẹ́yìn nìkan láti fi ronú nípa àwọn nǹkan tí ó lè mú kí inú yín dùn káyọ̀ yín fún, tó tún lè bí ìdàgbàsókè fún ìgbésí ayé yín. Kí ẹ sì ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín fún lénìí. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ wà positive, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, bó ṣe ṣe káwọn èèyàn má fi bẹ́ẹ̀ gbọ́ yín yé dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá ń sọ̀rọ̀ ó ṣeé ṣe kó fẹ́ máa lọ ọ̀rọ̀ yín, kó fẹ́ máa twist ẹ̀ bákan, kó fẹ́ máa misinterpret ẹ̀, kí ẹ sì lè fẹ́ jẹ́ kí ẹ wà frustrated tàbí kí ìbí inú fẹ́ bí yín bákan bákan. Lọ́jọ́ tòní ó dára kí ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó sọ ohunkóhun jáde, kó má jẹ́ pé bóyá àwọn èèyàn máa fẹ́ misinterpret ẹ̀ tàbí kó má padà bí àwọ̀ láàrin ẹ̀yin àtìyàn lọ́jọ́ tòní. Ẹ free mind yín, kí ẹ má ṣe nǹkan tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ mú sùúrù lò, kí ẹ sì gbà láfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:30 lọ́sàn-án sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ẹ má wulẹ̀ ní ẹ̀ ń pinnu lójijì láì jẹ́ pé ẹ ronú jinlẹ̀ dáadáa, kó má jẹ́ pé bóyá ó máa padà bí nǹkan tó ṣe pé ó máa affect yín lọ́jọ́ gbọrọ. Kẹ́ kíyèsára, nǹkan kíkan tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ lé lórí tàbí tẹ́ fẹ́ pinnu lé lórí, ẹ wò sọ́tùn sósì dáadáa, kẹ́ kíyèsára dáadáa ṣáájú kẹ́ tó ní jẹ́ ń tẹ̀síwájú. Ẹ mọ̀ dájú pé ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹ lè kó padà sẹ́nu mọ́, bẹ́ẹ̀ sì ni ìgbésẹ̀ tẹ́ bá gbé kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá padà sí, ẹ lè dá ìgbà padà sẹ́yìn mọ́. Lọ́jọ́ tòní kẹ́ kíyèsára, ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀, kí ẹ wà determine lénìí. Bẹ́ẹ̀ sì lẹ tún lómìnira láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní a ṣe é bí ìgbà pé kí gbogbo nǹkan ti lọ dáadáa bí kẹ́ ti débi ọlá yín bí kí ti wọlé ire owó ọlá ágbègbè rẹpẹtẹ ilé kíkọ́ mọ́tò ìrírà gbogbo nǹkan ńláńláńlá ti dàbí ìgbà pé kó tiẹ̀ fi tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní ẹ wulẹ̀ gbajúmọ̀ṣẹ́ kẹ́ wulẹ̀ gbajúmọ̀ gbogbo nǹkan yìí fẹ́ lọ bó ṣe yẹ kó lọ tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí gbogbo nǹkan yín kó padà ní bí ẹ ṣe ń fẹ́ lẹ́ni ẹ máa wà ambitious ẹ wá plan lórí gbogbo nǹkan tí ẹ ń léyìí bí gbogbo ẹ ti fẹ́ bọ́ sí kẹfẹ ní plan lé lórí kẹfẹ tí iṣẹ́ lé lórí ẹ má ṣàṣejù lórí okòwò kẹsà àwọn kan támú kí ìdòyìn káyọ̀ yín kún lẹ́ni ẹ tẹpá mọ́ṣẹ́ kẹwàá positive purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ wá jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ló gbèsè ayé yín látàrí pé àkókò yẹn wà very unlucky fún yín ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìnì pé Libra ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ó ṣeé ṣe kọ́pọ̀ yín rìnrìn àjò díẹ̀ lọ́jọ́ tòní ó lè jẹ́ ìrìn àjò tó jọmọ́ tiṣẹ́ tàbí ìrìn àjò ìgbafẹ́ lọ́jọ́ tòní ìrínisí yín máa jọni lójú púpọ̀ bẹ́ẹ̀ sì lọ́pọlọ yín máa jí pépé kí ẹ làwọn nǹkan wọ̀nyí lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ lọ́nà tó máa bà bí ipò padà nígbèsí ayé yín lọ́jọ́ tòní àmọ̀ràn kan tí ènìyàn kan tó jù yín lọ tó dàbí àgbà fún yín tó máa gbà yín á jẹ́ èyí tó máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè iṣẹ́ yín àti ìdàgbàsókè ìgbésí ayé yín ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹrẹra yín lẹ̀ ẹ ṣe nǹkan yín létòlétò kẹfọgbọ́n àtòyé tọ́lọ́run fi ń ṣe ohunkóhun kẹ́ ti ṣe dáadáa táwọn èèyàn lè ní pẹ̀lú aago 12 kù ìṣẹ́jú 15 sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní a ṣe ń bí ìgbà pé àwọn kan tí ẹ̀ ń gbà lérò tẹ̀ ń wòye sí kí gbogbo ẹ̀ yóò wá tí mo ṣe àwọn kan tẹ̀sí ń gbà lérò tẹ̀yìn imagine lórí a ṣe ń bí ìgbà kíkẹ́ bẹ̀ tí iṣẹ́ lé lórí tó bá ṣe pé ẹnì kankan tó ń dún mọ̀rọ̀ lọ́kàn yín tẹ̀ ń wòye sí pé kíní mo fẹ́ gbé ṣe ọjọ́ tòní dára púpọ̀ láti fi gbé ṣe rẹ gbàgbé pé ẹ tún ń ronú nípa rẹ̀ rárá ẹ̀bẹ̀ tí iṣẹ́ lé lórí lọ́jọ́ tòní ẹ rí dájú pé ṣàwọn kan tí amúkìní dùn pàápàá tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kẹ́ rí dájú pé wà ní dùnà àrùn ìṣẹ̀yìn lọ́wọ́ lénìí ẹ ṣòdìtọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn ẹ má kàn dídí bó ṣe ẹ lọ lórí okòwò ẹ wà smart kẹ́ gbájúmọ́ tó yẹ kẹ́ gbájúmọ́ kẹ́ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ẹ má wòlẹ̀ ní ẹ̀ẹ̀kanjú àbí yára gbégbèsè pàápàá tẹ́ bá fẹ́ náwó lọ́jọ́ tòní kẹ́ kíyèsára kí ẹ bọ́jẹ̀tì owó yín kẹ́ wòye sí dáadáa kó má jẹ́ pé padà lọ náwó kẹwàá padà regret pé kí ló dé tí mo tẹ̀ ṣe náwó yìí kẹ́ kíyèsára dáadáa ó ṣeé ṣe kí ìṣòro kan tàbí ìkan kékeré kan tẹ́ òru kan tẹ́lẹ̀ kó fẹ́ jẹyọ lọ́jọ́ tòní ní àtìtẹ̀ bí kí ẹ wà confused tàbí kọ́kàn yín pòrúurú ó ṣeé ṣe kí owó kọ́ta yín fẹ́ pàdánù owó díẹ̀ lọ́jọ́ tòní kẹ́ kíyèsára dáadáa pàápàá lórí ọ̀rọ̀ owó ẹ má dá sọ̀rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín lé ní ẹ̀rẹ̀ra yín lẹ̀ ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer lénìí dára grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lẹ́nu ajẹ́kọ́jọ́ tòní dára púpọ̀ tó bá ṣe pé ó ní nǹkan kan tẹ́ fi ń pàdé látijọ́ mẹ́ta tẹ́ ń wò pé mo fẹ́ gbé ṣe èmi dára púpọ̀ láti fi ṣe o èmi dára láti fi ronú jinlẹ̀ nípa nǹkan tó lè ràn yín lọ́wọ́ ẹ má ronú bí àwọn tó kù ẹ ronú lọ́nà tí yín gan ẹ ṣe nǹkan láàrọ̀ ọ̀tọ̀ ẹ ṣe nǹkan tó ṣe é pé àwọn èèyàn expect ń pẹ́pẹ́ lè ṣe ní nǹkan dáadáa ìyẹn á jẹ́ ohun tó dára lọ́jọ́ tòní tí á sì ràn gbèsè ayé yín lọ́wọ́ ẹ mọ́kàn balẹ̀ ẹ fókọ̀sì lórí ohun tó yẹ kẹ́ gbájúmọ́ kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lè ní pẹ̀lú aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe kí ìbínú kó fẹ́ dédé máa jẹyọ fún yín lọ́jọ́ tòní o lọ́jọ́ tòní kẹ́ wòye sí nǹkan tí ìbínú lè dà ṣáájú kẹ́ tó bínú ẹ ronú jinlẹ̀ dáadáa kódà tó bá ṣe é pé bóyá nǹkan tẹ́ ń bínú lé lórí yẹn ẹ̀yin gangan lẹ jàre ẹ wulẹ̀ kíyèsára kí ẹ fà sẹ́yìn níbi ìbínú pátápátá má bàa ṣàkóbá fún ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ yín lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé ẹ bá lu ìdùnnú ìrọ̀rùn àtàlàáfíà yín ju kan kí kan lọ ẹ distract ara yín kẹ́ wulẹ̀ gbàdímọ́ṣẹ́ ẹ fi iṣẹ́ distract ara yín kúrò lọ́wọ́ ìbínú lọ́jọ́ tòní ẹ free mind yín kẹ́ wà positive
ẹ ṣe dáadáa sáwọn èèyàn tí èèyàn bá sì ṣẹ̀yìn tó bá mọ̀ ìṣẹ̀lẹ̀ ṣe má jẹ́ kó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Ọjọ́ tòní aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, múùdù yín máa ṣe ń bí ìgbà pé àwọn kan tẹ̀ tí ń fẹ́ gbéṣe láti jọ́ mẹ́ta, àwọn kan tẹ̀ tí ń plan láti jọ́ mẹ́ta kẹbẹ̀ tí mo ṣe ọjọ́ tòní. Ẹ̀ní fẹ́ kí kankan dìlé yín rárá, ẹ̀ní fẹ́ fa máa fè ní dèní kọ́ládọ́la lórí ohunkóhun tẹ́ bá ń ṣe, kì í ṣàní pé kẹ́ ti ṣàṣeyọrí ló máa rí lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé àwọn kan tó ṣe pé ẹ ti ń fẹ́ ṣe láti yanjú láti jọ́ mẹ́ta kẹ̀sì wọ́n láṣeyọrí lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe nǹkan yín létòlétò kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Píǹkì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.